bẹ́ẹ̀ bá fojú bí iná òjò odò gbé yín lọ mọ̀nà kan yìí. ó ti gbà náà. àsùn fúnni lọ́mọ ṣàpàná ń gbà ṣàpàná gbọmọdé. ẹ̀gbọ́n mi ẹ jọ irú oorun wo lẹ wá sùn dèwò yìí tẹ́ ń jí táìmù kí ló ṣẹlẹ̀. ẹfun. sá. sọrí mo láàlá kan aláhùn sì ni mo láti mọ ìtají inú mi sì dùn pé wọ́n ló wọlé. ẹ jọ kí lẹ tún rí lọ́tẹ̀ yóò ṣe eégún ló lé yín ni o àbí èwo ló tún dé. aláhùn pa bí òwe fún mi ni o wọ́n sì ń sọ bí ẹ̀nà àmọ́ ìwọ làlá náà dojúkọ lórí ibi tó lọ àti ohun tó gbọ́ bọ̀ ẹfun ṣe mọ́tàn sọ́ọ́rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́bí tó ọmọ lọ o mọ́bí tó ọmọ fẹsẹ̀ sí o lóòótọ́ mo mọ̀ pọ́ mo sọ ní ọ́ pé kò sí ohun tí ó sí ọ àmọ́ mo. ok fún ẹ̀yin tí ẹ ti fi ojú sọ́nà tẹ́fẹ́ wo KOLEOSO part 13 mo fẹ́ kẹ́ farabalẹ̀ dáadáa kẹ́ máa bá wa ká lọ. KOLEOSO part 13 ó yàtọ̀ sí gbogbo ìtẹ́ tí ń wò new style new action new senses òun náà kó wá sínú KOLEOSO part 13 àwọn ojú tí ẹ tí rí tẹ́lẹ̀ lẹ máa bẹ̀rẹ̀ sí ní rí nínú part 13 nísìnyí ẹ máa rí Yínká Quadri ẹ máa rí Ibrahim Shatta ẹ máa rí Ayọ̀lá Ìyá ẹ máa rí Jùmọ̀kẹ́ George àwọn new faces ló wà nínú KOLEOSO part 13 yìí ẹ dẹ̀ mọ̀ pé nínú KOLEOSO bàbá KOLEOSO nìkan la rí kò tí sẹ́ni tó rí ìyá KOLEOSO now ìyá KOLEOSO máa farahàn nínú part 13 a máa rí ìyá KOLEOSO live and direct nísìn fíìmù KOLEOSO yìí ẹ máa bẹ̀bẹ̀ wípé kán ṣe kí ni kán máa ṣe lọ torí nínú 13 ó máa dàní fún ẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ ni fíìmù 13 ó ti dùn jù èmi ti wò mo ti rí so nísìn yẹn tẹ́ bá fẹ́ rí part 13 ẹ type comment yín pé ẹ fẹ́ wo part 13 bye bye June 26 a máa drop KOLEOSO part June 26 a máa drop KOLEOSO part 20 June 26 a máa drop KOLEOSO part 13 fún ẹ̀yin tí ẹ ti subscribe sórí YouTube channel mi ẹ jọ̀ọ́ mo follow bàbá ẹ jẹ́ bá mi subscribe Àtìròtìbẹ́ẹ̀ ọmọ kò ṣọ̀fẹ́ TV ẹ jọ̀ọ́ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi share Ọlọ́run ní bá dáadáa gbogbo yín jẹ́ Ọlọ́run máa tún lé àtọ̀nà yín ṣe so ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel mi so ẹ̀yin tẹ́ ti fojú sọ́nà fún KOLEOSO part 13 ẹ lọ fọkàn balẹ̀ a máa drop ẹ máa wò ó ti yẹ yín kò lọ fà.